Olódùmarè ọba ọ̀run ọba rẹ, ọba lánàá, ọba lénìí, ọba títí ayé àìnípẹ̀kun. Bí eré bí àwàdà, ọdún tí a bẹ̀rẹ̀ bí àná, a sì fẹ́ bẹ̀rẹ̀ ìparí ẹ̀ lọ́jọ́ ìní, tí í ṣe ọjọ́ kìíní oṣù kejìlá ọdún 2025, ó ti ń lọ náà nù. Ọ̀gọ̀rọ̀ àwọn ènìyàn ló jẹ́ pé nínú ọdún yìí l'Olódùmarè ṣàánú fún wọn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ló jẹ́ pé nínú ọdún 2025 yìí ìní ọmọ tí ń jẹ́ bànújẹ́. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ló jẹ́ pé nínú ọdún 2025 tá a wà yìí ìní wọ́n ní ìrírí tí ń jẹ́ àìsàn tí wọ́n ṣerú ẹ̀ rí. Ọmọ ẹlòmíì wọ skul lọ́dún yìí, ọmọ ẹlòmíì parí lọ́dún ní, ẹlòmíì bẹ̀rẹ̀ lé kíkọ́ lọ́dún ní o, ẹlòmíì bẹ̀rẹ̀ lé kíkọ́ ó sì tó parí ẹ̀ nínú ọdún tá a tún wà yìí, ẹlòmíì ra lẹ́ǹtì ẹ̀ lọ́dún tá a wà yìí, lẹ́lòmíì tó parí ilé ọjọ́ pípẹ́ títí ń gbìyànjú pé bó lòun ó ṣe é sí. Nínú ọdún ní la dá ẹlòmíì lóhùn pé mọ́tò òun náà ń bẹnu ẹni ẹgbẹ́ tí ọmọ gùn, ẹlòmíì ọláya lọ́dún ní o, lọ́dún ní lẹ́lòmíì bímọ. Gbogbo ń tá wá kà sílẹ̀ ní ìkọ̀ọ̀kan tó jẹ́ pé lẹ́ni kọ̀ọ̀kan ṣe yìí, a wá ṣe fún ẹlòmíì tó jẹ́ pé nínú ọdún ní ló ní gbogbo ẹ̀. Ọ̀ralẹ̀ ọ̀kọ́lé ọláya ó bímọ, kódà ó tún lọ sílùú òyìnbó. Àkókò ọdún tiẹ̀ ló déhùn. Ọdún tá a tún wò níwájú wa yìí, k'Olódùmarè kó ṣe lọ́dún ayọ̀ tèmi náà, kó má ṣe lọ́dún ìbànújẹ́ fún mi. Gbogbo ẹni tí ń gbọ́ mi, tí ń wò mí, ọdún ayọ̀ wa náà ni ó jẹ́. Aláyọ̀ ni wá tẹ́lẹ̀tẹ́lẹ̀ torí pé gbogbo ń tá a ní la ní ìtẹ́lọ́rùn lé lórí ẹ̀. Ayọ̀ wa ò ní di ìbànújẹ́. Ọ̀rọ̀ tí mo kàn fẹ́ yá wa bọ́dún ṣe ń parí lọ yìí, mo fẹ́ yá wa láwọn ọ̀rọ̀ yẹn nítorí àwọn tí wọ́n máa sọ pé láti gbàdọ̀ ọdún yìí ti bẹ̀rẹ̀ ni mo ti gbìyànjú, alùlùlù kò dún, afàáfàá kò fà, kódà níbi tá a bá ní àjòdè gbogbo ní tá a bá fọwọ́ fà tọwọ́ ọ̀bá tí ń fà á máa fi gọ̀gọ̀ fà ni. Ẹ jẹ́ ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. Gbogbo nǹkan nílé ayé nílé ìwọ títí ẹ̀, àìmọ̀wọ̀ ntí ọ̀yẹ́ kórílẹ̀-èdè yìí ó ṣe tá à ń ṣe iná mú ìfàsẹ́yìn bá wa. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó yẹ kọ́ ọmọ ṣe tó ń ṣe ìwọ dandan mọ̀ pé ló mú fàsẹ́yìn bá ẹ. Bẹ́ẹ̀ ni ṣe wá ń sa gbogbo nǹkan tí ọ̀yẹ́ kó ṣe, so ti wá torí ẹ̀kọ́ wá lówó jẹgbẹ́ rẹ lọ, àbò ti torí ẹ̀ o ti kọ́lé ju ẹgbẹ́ rẹ lọ, o ti torí ẹ̀ o ti nílé gbogbo tó ju tẹgbẹ́ rẹ lọ. Ẹ jẹ́ ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. Ifá ní ká mọ́ kánjúkánjú jayé, ká mọ́ fi wàràwàrà wọ́là. Ohun tá a bá dàgbà mọ̀, tó bá yẹ pé a bá fẹ́ dàgbà mọ́ títí ń bẹ nínú àkọsílẹ̀ pé a máa dàgbà mọ́, tó bá pẹ́ títí ní máa tóni lọ́wọ́ ni. Òròmọdìẹ tí ó bá kọ nígbà tó bá dàgbà, àṣà ò ní rí bẹ́ẹ̀. Nínú òfin, nínú ọ̀la, ọmọ pàǹdọ̀rọ̀ a máa yẹ o, gbèrègùn a máa yọ o, àárín pákápáká ńlá ohun tí máa yọrí. Kí ni ju ọ lọ́wọ́ tó fi jólẹ̀lẹ̀ tó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́, tó ti wá nípinnu pé ọdún ni o, ntọ́ bá gbà ńlẹ́ fún níbi tọ́dún èyí tó kù sí, má bà orúkọ ara rẹ jẹ́. Rántí pé bílé bá bàjẹ́ á tún lé kọ́ni, bọ́nà bá bàjẹ́ á tún ọ̀nà yẹ̀, ṣùgbọ́n tórúkọ ènìyàn bá bàjẹ́ èèyàn ti dẹnikẹ́ni, ó ti dènìyàn kénìyàn. Nínú ọdún tá a wà yìí, ọ̀gọ̀rọ̀ àwọn ènìyàn lórúkọ wọn ń bàjẹ́ tó jẹ́ pé wọn ò rí tó ṣe mọ́, ẹlòmíín náà sì fi kú ṣe fàjẹ́. Ẹ jẹ́ ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. Oníyẹ̀ ọ̀láyẹ̀ ọjọ́ ń lọ nínú ìrìn àjò ẹ̀dá nínú ayé. Bọ́dún ṣe ń lọ sópin, èèyàn ò lè fọwọ́ gbáyà, á máa bẹ Ọlọ́run ni pé mi ń rí ọdún ìparí. Èèyàn ò lè fọwọ́ gbáyà. Ẹni tí ń bẹ lórí àárẹ̀, tí ń bẹ lórí àìsàn láti oṣù mẹ́ta, oṣù mẹ́rin, oṣù mẹ́fà, ń bẹ níbẹ̀ tí ò tí ì kú, ẹni tí sì ń lọ pé mò ń tọ́jú lágbájá ìwọ́n sì bá kú pàdé. Ṣé àpẹẹrẹ Ọlọ́run náà wà tó bó ti ṣe farahàn? Bá a ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí, orí oorun làwọn ẹlòmíì wà, òjò ń rọ̀ ń bòmí báyìí. Gbogbo bí tọ́lọ́run bá ti farahàn èèyàn láyé, ìyẹn náà tó ń tọ́ yẹ kéèyàn mọ̀ pé Ọlọ́run kì í ṣẹgbẹ́ anybody o. Nípa eléyìí, ẹ jẹ́ ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. Àwọn ló dífá fún ọ̀yẹ̀kú eléyìí tó máa gbógbé ọmọ ìyá ẹ̀ lójú nígbà tí ọmọ èèwọ̀ ni. Ìgbà tọ́yẹ̀kú tó wá gbógbé ọmọ ìyá ẹ̀ tó gbá lójú, tó ṣe ń tẹ́nìyàn kì í ṣe ọwọ́ ẹ̀ wá wú bọ̀rọ̀kọ̀tọ̀. Kí ni ìwọ náà ń ṣe tó jẹ́ pé kò yẹ kó o ṣe? Àlè ló fi kún ní àjò rẹ ni, àjọ ló fi kún ni, ṣé wo eléyìí tó ń gbà ni? Kí ló fi ń kún? Ẹ méjì aborúkọ ara wa jẹ́. Ẹ wo arákùnrin ọ̀gbẹ́ni abẹ́rẹ́ ẹkú, ẹ rí gbogbo ohun tó ṣe tó ti fọwọ́ kójọ láàárọ̀ lọ́sàn-án lálẹ́
ó ti bàjẹ́ báyìí o. ẹ má jà borúkọ ọmọ jẹ́ ká má borúkọ ara wa jẹ́ ká má bà tọmọ jẹ́ ká má bà tìyàwó jẹ́ ká má sọ ìyàwó àtọmọ di ọmọ òrukàn ọ̀sán gan. torí pé téèyàn bá ń bẹ nípò ọmọ òrukàn èèyàn mọ̀ pé dààmú ń bẹ nínú ayé o. ìwọ tó o bá mọ̀ pé o lè jagun ayé má tọrọ ẹ̀mí gígùn. ẹ̀mí gígùn lèèyàn máa ń fi jagun, èèyàn ò fi jagun ni. tó o bá ti mọ̀ pé o lè jagun ayé má tọrọ ẹ̀mí gígùn jẹ́nu wọn tètè bọ̀ lójú ọ̀nà kan mọ̀ pé o ti fayé lẹ̀. ń ṣe bí ìyá ò lè jọyà, ń ṣe bí bàbá ò lè jọ bàbá. mo sọ dèmí ò ní ṣe bí oníṣọ̀ láéláé. adé afọ́yẹ̀kú tó lóun ó ṣe bí òfún. ọ̀yẹ̀kú ò lè ṣe bí òfún, òfún náà ò lè ṣe bí ọ̀yẹ̀kú, bàbá ò lè ṣe bí ọmọ, ọmọ ò lè ṣe bí bàbá. níwọ̀nba ohun tí ọdún ní tó kù tí ó fi tán, mo súre pé ẹ̀mí ìwọ àtèmi kò ní pin. inú wa dùn, ayọ̀ wa yóò sì kún. Ọ̀rúnmìlà ní gbogbo ohun tí ń bẹ lórí ààfin ó ní ewu ni, abuké lọ́rẹ̀ rùrìṣà bẹ́ẹ̀ ni ọ̀ṣọ́. adébáfẹ́mi tí sọ lọ́jà láwùjọ ara, bẹ́ẹ̀ mi ọ̀bá ti bọ́ owó ń bẹ, bí ẹ̀mí ọ̀bá ti bọ́ ilé ń bẹ, bí ẹ̀mí ọ̀bá ti bọ́ ire gbogbo ní ń bẹ. èèyàn bá ti bọ́ gbogbo ohun tó lérò pé òní lè ṣe tó ń gbìyànjú sí ìwọ náà padà ṣe é. bí kú ọ̀bá ti pààbọ̀n yóò jẹ orúkọ tẹ́yìn ń jẹ́ lọ́la. àtúwábà mo ní kí n fi kí wa kú ìbẹ̀rẹ̀ oṣù tuntun ni. ire o.